mo dágbére nílé gbére báwọn ìyá mi onínúure. Well, listening to that song, which genre of music is that song? Well, anyway, Yoruba genre of music, but we are going to look at let's just say five popular ones. Tamo. Àkọ́kọ́ ni àpàlà, everybody ló mọ̀ àpàlà. Àmọ́ jùjú, àmọ́ fuji, àmọ́ high life, àmọ́ waka. Okay? Bọ̀lọ̀jọ̀ wà. Àwa kan mọ̀ yé wa lè ní bọ̀lọ̀jọ̀ la wá ń jó lọ́dọ̀ tiwa, bọ̀lọ̀jọ̀ la ń gbọ́ lọ́dọ̀ tiwa. So I am going to mention one music artist yẹn àwọn olórin kọ̀ọ̀kan ní under àwọn genre of music yìí. Màá fẹ́ kẹ́yin náà dárúkọ títí yín ní comment section àwọn olórin tẹ́ mọ̀ ní under which one. Alright, tá bá wá dárúkọ ẹ̀ tán, a wá dáhùn àwọn ìbéèrè tí mo béèrè ní ẹ̀yìn rẹ̀yìn. Okay, fala kọ̀ọ̀kan Fuji ní tèmi o, Sefiu Alao ni. Àwọn míì lè mú Pasuma o, ṣùgbọ́n tèmi o, Sefiu Alao ni. Barrister àwọn míì lè lọ fún Barrister, Kollington, èmi o, Sefiu Alao ni. Tó bá ní pé ká sọ tàpàlà, ó yẹ kẹ́ ẹ mọ̀. Àyìnlá Ọmọwúrà wọn ṣe bàbá ńlá bàbá wọn. Ó ti yé yín. Fún àpàlà máa mú Àyìnlá Ọmọwúrà. Fún wákà ó yẹ kẹ́ ẹ ti mọ̀. Sàláwà Àbẹ̀ní ni olórúkọ mi ni mo máa mú. Fún jùjú, well, I will say Sashina Peters. Fún èmi o. High life máa mú Ike Dairo. Ó yá ẹ sọ ti yín fún mi. Ẹ jẹ́ kí n wo choices ẹ̀yin náà dárúkọ àwọn choices fún mi ní different genres of Yoruba music. Tani tá bá wá dáhùn ìtàn ẹ wá wò pé ẹ gba àwọn ìbéèrè tí mo béèrè yìí. Ó yá kíláàsì ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ máa bá wa kà.